ojú rẹ̀ rí bí ojú ẹ̀hàn náà yìí bàbá yìí ti ń jábọ̀ jù o tẹ̀sọ̀rọ̀ yìí di jam block apẹ̀nà arápọ̀tì sórí mi máa ń jábọ̀ wọ́n mọ̀ èmi àgbà mi pé tọ́ ọba èmi kọ́ ọmọ làmọ́lẹ̀ tọ́ ọba làmọ́lẹ̀ àti ìbẹ̀rẹ̀ ìjà ni. bàbá ẹni sùúrù náà. o lè wọlé rí a nígbà kò sọ́ọ̀sọ̀tì wọn ò sì ní kọ́ wá sí àyè ńgbà bá wọlé tẹ́ ẹ fàbọ̀ yọ ta ni wọ́n dá lẹ́bi ní wọ́n ní security ẹ̀ ń tẹ́ fi ẹ̀mí wọn lé lọ́wọ́ ọ wà ní tí ń fi ẹ̀mí wọn ta lúdò. bàbá ẹ wo ojú yìí sójú ìjojú ọmọ olè ni. wàláhì bóyá ọ̀rẹ́ ni sọ fún ọ àbókì wo dígí ọ yàtọ̀ sá níní. bàbá ó ti ń pọ̀ jù ó ti ń pọ̀ jù bàbá ó ti ń pọ̀ jù. bàbá ẹ kó síta bàbá ẹ mẹ́ntẹ́ ni o bàbá ẹ mẹ́ntẹ́ ni o bàbá ẹ mẹ́ntẹ́ ni o ọjọ́ orí ni mò ń wọ ẹ mẹ́ntẹ́ ni o ọjọ́ orí mi gan èmi ni. kí ló dé láti bo. láti kó iná ni. èmi ló dé gan ẹ fún mi sẹ́ẹ̀sì àwọn aláṣẹkùn máa ṣe lọ́wọ́ ẹ fún mi sẹ́ẹ̀sì kí ni sẹ́yìn gan tẹ́ ẹ fi ẹ̀mí ara yín ta lúdò ẹ̀rí kíkí ni mo wá wà ní àyè fún. ta ló sọ pé fẹ́ rí. Mr. Ṣẹ́gun ni mo fẹ́ rí bẹ́ẹ̀ nu lọ. èmi gangan lè fẹ́ rí. ẹ̀yin gangan Mr. Ṣẹ́gun ni. ok ẹ má bọ̀. ẹ ṣe gan jàre kò lè dùn mí fún ẹ ìbáwọn ọgá ẹ tó ń sanwó fún ẹ náà ló ń tẹnu sí. ayé ẹni ò ní da ó lo sí ọmọ ọ̀tá. ayé mi ò ní da. bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. ayé mi ò ní da. bẹ́ẹ̀ ni mo sọ fún ọ bó tí rèrè. bóyá bílípò pọ̀pọ̀ yẹn máa jẹ́ ká rẹ̀ bá. ó ti fẹ́ àtọ̀ abaláwọ̀ ọ̀ka máa ń gbà bẹ́ẹ̀. ìjọ dàmọ̀. láyé ṣé dàmọ̀. láyé ẹ̀dùn wáyà. láyé. ẹ wá mi báyìí náà. ẹ ń jábọ̀ jù. ẹ máa yẹ mí sẹ́ kò ní yẹ ọ. bàbá ọmọ súnmọ́ mi bá mi powó kọ́ máa da fún ọ àbáwọ̀ tí wọ́n jẹ́ kí n tún nǹkan balẹ̀ fún ọ. ẹ ká sọ. ẹ ká sọ. ẹjọ́ mi ò dá ojú ìmọ̀. òótọ́ ni ẹ mojú ìlú tọ́ èmi ni Abídèmí Akẹ́jù. Abídèmí Akẹ́jù. bẹ́ẹ̀ ni. mi ò mọ ẹni tó ń jẹ́ bẹ́ẹ̀. yeah ó possible kẹ́ máa mọ̀ mí pẹ̀lú orúkọ yẹn anyway èmi ni dáàdì jù wọn. dáàdì jù wọn. bẹ́ẹ̀ ni. báwo lè ṣe mọ bíbá yìí. ọ̀rẹ́ mọ́ mi jù wọ́n kan òun ló júwe bíbá yìí fún mi. ọ̀rẹ́ mọ́ mi jù wọ́n ló júwe bíbá fún mi. bẹ́ẹ̀ ni. ẹ yà mí lẹ́nu dé ẹjọ́ mi lójú gan. ipe kí nìyẹn. ẹ wo bàbá yẹn náà àgbàlagbà ni káàtì ló ṣe bọ́lọ̀ ṣe ran bóun ṣe máa ń hu ẹ̀bẹ̀ ní òpè kan nìyẹn kò yẹ ìbẹ̀rẹ̀ tó ń bú èmi náà ó ti bá mi lára mu bẹ́ẹ̀ ẹ ní láti máa fún lẹ́sì. wáyé pé fún yẹn ni mo sọrí gan. pé sọfà dáṣọ pé kí lẹ wá fún. ẹ̀yin gangan ni mo wá rí ó dẹ̀ wà important gan mo kì í fẹ́ ká ríra one on one. ẹ máa bọ̀. Thank you very much. Yeah. Ẹ wọlé ṣe. Tọ́lọ́ mo kàn ní kí wọ́n wo jí wọn ni. Adẹ̀jọ́ ń bọ́ ń sin ni o. Jú wọn. Excuse me lọ́wọ́ bọ̀. Jú wọn. Jú wọn. Why now? Oh, do you want why? Please, Daddy, I don't want to see him. Please, Daddy. Okay, don't worry. It's a father, okay? Please, right. Daddy, I don't want to see him. Okay, I promise you, nothing will happen. You know I love you. I love you. Okay? Let's go. Jùwọ́n wọ yìí. Irú kí ni gbogbo ilé? Ṣé kọ́tọ́kọ́ ẹni ẹ̀kọ́tọ́kọ́ ẹni yẹn? Ṣáwọn ẹ̀kọ́tọ́kọ́ ẹni yẹn? Kí wọ́n lè ṣe ẹni bọ́lá kọ́ ẹni yẹn? Ó dún máa ń rọra náà. Kí wọ́n bá yóò dá náà, ó jẹ́ ọ̀dẹ̀ ṣe lélẹ̀ last. Mo sọ́ọ̀rì gan. Kí wọ́n mọ̀ lẹ́yìn ṣe báyìí? Mo sọ ṣé tí mo fẹ́ ṣe ń bo. Náà mo bẹ̀rẹ̀ ni. Tí mo fẹ́ ṣe ń bo. Wọ́n mọ̀ kórè orí ẹ̀yìn ni. Thank
thank you. Dalo, orí ẹ̀yí ṣá. Kò sí problem. kí n mọ sọ. àfijá bẹ̀rẹ̀ àní. Ṣé lọ́mọdé ọjọ́ lọ sí lọ́mọdé last? Dalo, ọmọ tó bí, look at this man. Ọjọ́ lọ sí last. Excuse me gentleman, mo believe pé nǹkan tí mo ṣe mo right láti ṣe but ibi tí mo ti ṣe ni mo wà wrong. I don't understand me. Kò sí problem. Mo believe pé màá ṣàlè mọ́mọ́ mi. Mr. Man, Àbí mo lè mọ́mọ́ mi. Ìpé bẹ́ẹ̀ bí tó ti ṣe wrong àbí wrong yẹn tó bá ń wé let's go outside. Mr. Akulu, cool down. Àti ṣe jẹ́jẹ́ títù. Ní sùúrù. Ìwọ ní sùúrù Mr. Man. Gbogbo gidigidi yóò lè help. Ṣé bọ́mọ tèmi ni? Mr. Gbọ́mọtọ́. Gẹ́gẹ́ mi gbọ́mọ tèmi kí n máa lọ. Ó ti yẹ. Màá mú lọ. Màá mú ọmọ mi lọ. Mimi is Màá mú ọmọ mi lọ. He's going to kill me. Kí ló ṣe? Mimi is going to Kò ṣáà sí lọ tó bàjẹ́ ń bẹ̀. Ọmọ tèmi máa gbé lọ. Èmi ò lọ́rọ̀ bẹ́ẹ̀ sọ. Who is going to kill you? Shut up! Please, he's going to kill me. Kí ló ṣe? Ó fẹ́ kí n fi ẹ́ ṣe oko ni. mo á ṣe ìlérí fún ẹ wípé jù wọ́n ní o àti kókó tá a ṣiṣẹ́ bíi kò sí irú ìṣòro náà láyé tó lè ya àwọn méjèèjì kó làkàtà bí. Excuse me, Mr. Keju. Kí ló dé kí ni ìṣòro? Ṣo tún fẹ́ ju pa ni? Ẹjọ́ ẹ wá. Ẹjọ́ ìdààmú fẹ́ rí ni ẹjọ́. Kò ń ṣí ẹrù ẹ tó sọ̀rọ̀ ẹ di dosú. bá a kọjá náà kí n rí ọ. Kí ló wá kù? Wọ́n dúró báyìí náà. ẹ tẹ́ka ẹ zèmá ẹ má bínú gbogbo tó ń kí n lè ṣe àbínú mo fi ọlọ́run máa bẹ̀. bá a kọjá bá máa pass through or pass over. kò wọ́n mi kẹ́ mú ọmọdé kú lọ́dọ̀ mi báyìí gbogbo nǹkan tó bá fẹ́ kí n ṣe fún yẹn sọ. Kó o fẹ́ kí n mú ọmọdé kúrò lọ́dọ̀ ẹ̀. Ẹni tí ìtàn bá fẹ́ kí n sọ pé kí ló ní? mi ò ní anything ẹ sọ nǹkan tó bá fẹ́. Òṣèré kan ti kọ̀ fẹ́ bẹ́ẹ̀ sọ mi fẹ́ sórí púpọ̀. Tó bá mọ̀ kó fẹ́ kọ́ ọmọ yìí wà lọ́dọ̀ ẹ̀ for some time mú 5 million naira wá. 5 million. Bó ṣe wà nìyẹn. ẹ fẹ́ ta ọmọ ni. Mi ò kàn wọ́wọ́ fi yín lẹ̀. all right mo mọ̀ pé ní ló ṣì ń bí yín ṣe ń bọ̀ ibi kan dẹ̀ lẹ́yìn tí máa ń mọ́ra ẹ̀yàn ó kọ́ dùn mí pé bá ṣe jọ mọ́ra wa lé ní a lot wà tá a lè ṣe fún wa lọ́jọ́ iwájú. Ìwọ mọ̀ tẹ́lẹ̀ ló ń jupa sọ̀rọ̀ ẹ̀ di táìsì. I'm very sorry. Àbúròpọ̀ lè dá mi mú ni. Ṣé o bẹ́ẹ̀ lójú ni? all right mo mọ̀ pé ní ló ṣì ń bí yín I will give you 2 million naira. I will give you 2 million naira. Oh, anyway, ojú ló ń rojú ṣàánú o. Ojú ni ó ń rojú ṣàánú. ọ̀dà má bínú. 2 kilo pé ná. 2 million. 2 million. Please. Ẹ jókòó. Dúró ná káàṣì ló fẹ́ fi sọ́nà àbí ṣẹ́ẹ̀kì. Anyhow lè bá ìfẹ́ ni bó ṣe ká o jáde lọ́sìn. Now you are talking. O dẹ̀ kọ́kọ́ ń ṣù Akulu sí ṣù dára sí. Bá mi sọ̀rọ̀ kò sí rẹ̀. Bọ̀ ọmọ yóò ti lè wà lọ́dọ̀ ẹ̀ náà ọjọ́ kó ṣù wà lọ́dọ̀ mi kí n fi rẹ́rù. Jẹ́ rẹ́rù. Ìwọ jókòó. Ẹ fún mi 2 minutes. Okay, no problem. Ìṣòro tiẹ̀ nìyẹn ṣáà dáhùn. Ìwọ tiẹ̀ ẹ̀kọ́ tó ń kọ́ ẹ́ ń bì báyìí ní àbí. Ẹnu ẹbí dáàdi you want to kill me, you want to kill me. Tó bá ranjú mọ́ mi máa ranjú mọ́ ẹ sit right. Fòṣì.
wọlé náà. Kí ló ń ṣẹlẹ̀? Tí kí ni fi ṣe kí ni? Jẹ́ kí n rí ẹ. Èmi rí náà. Jẹ́ n rí ẹ. Mo wà pẹ̀lú ẹbí bí kí ló ń wá pọ̀ náà. Okay.